tí wọ́n ní ànábì fi Aisha lọ́mọ ọdún mẹ́fà kílẹ̀ rí sọ sí. Naam, hadisi wa lórí tó sì fẹsẹ̀ rinlẹ̀ nínú Sahih al-Bukhari àti Sahih al-Muslim àti lóríṣiríṣi àwọn àyè nínú àwọn kútùbù ilé ìdẹ́jẹ́ sí pé ó fẹsẹ̀ rinlẹ̀ lódodo pé ànábì Muhammad sallallahu alaihi wasallam so ìgbà wa náà wà látọ̀dọ̀ Urwa ibn Zubayr radiyallahu anhu an Aisha radiyallahu anha qalat تزوجني رسول الله صلى الله عليه وسلم وأنا بنت 6 سنة وبنى بي وأنا بنت 9. النبي صلى الله عليه وسلم النبي أفهمي أطرامي لدو عن بابامي أتيامي نبات موالد مفا وبنى بي وأنا بنت 9. النبي أوزي سمامي يعني أفهمي سيلي غانيسي وكان عقد لا سلوى ينبات في موالد مفا ṣùgbọ́n gbà tá nàbí gbé sílé rẹ̀ gẹ́gẹ́ ọmọ ọdún 9 sallallahu alaihi wasallam eléyìí jọ kan nínú àwọn hadith tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n máa fi ń àtàkì Islam tí wọ́n máa ń rò pé bóyá àwọn ní pọ́ìntì so kìí tún wá sáwọn oníṣẹ̀ṣe nìkan nítorí bẹ́ẹ̀ náà àwọn mùsùlùmí náà eléyìí tó jẹ́ sí pé àwọn náà ń wò pé hadith yìí kò bá làákà ìmọ̀ eléyìí tó jẹ́ sí pé ó sì wà nínú tírà gbangba náà lèmi fi máa ń sọ pé kò sí kíní kan nínú síra nabi Muhammad nínú síra nabi Muhammad eléyìí tá fọwọ́ bò àbẹ́rẹ́ tá pamọ́ àbẹ́rẹ́ tá tójú ma ti wáyé pé a fẹ́ sọ níta ni láà àìtó mà wọn ni máa fà so gẹ́gẹ́ bá ti rí àwọn ọmọ kí ó ti wọ́n pọ̀ àtàwọn àfáà náà ẹsẹ̀ bí wọ́n ti torí rẹ̀ àtàkì sahihu al-Bukhari sahihu Muslim àtàwọn kutubu ummahatul kutub àwọn eléyìí tó jẹ́ sí pé wọ́n ló kọ wọ́n sì làmìlaka eléyìí tí ó rí tẹ́wọ́gbà lọ́wọ́ gbogbo àlùmọ́ nabi Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ náà dàbí tí mo lè fi wé ní ọ̀rọ̀ Sheikh al-Allama Muhammad ibn Asim al-Ghirnati rahimahullah nínú tírà wọn tí wọ́n pè ní Murtaqa al-Usul ila Daruriyyin min al-Usul nígbà tí wọ́n ṣe muqaddima dáwọn wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà ó jọrò olówó ibi púpọ̀ wọ́n ní wa ma biha min khata'in wa min qalal أذنت في إصلاحه لمن فعل لكن بشرط العلم والإنصاف وذا من أجمل الأوصاف أفاني بنتي مكوي وتبكى تبارا سيسمي مفوني يوندا àti túnṣe ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú méjì gbogbo wa tó bá túnṣe a jẹ́ sí pé ìwọ náà gbọ́dọ̀ jẹ́ òkè nínú mímọ̀ torí pé ó ṣeé ṣe kó jẹ́ sí pé ìmọ̀rí ò tó nǹkan ní ìsìn ẹni tí wọ́n ń wò bí àṣìṣe ó ṣeé ṣe kó jẹ́ sí pé ó correct ìmọ̀ rẹ ni ò tí ì fẹ́ débẹ̀ so wal insaf kó sì lò déédé lẹ́yìn tó bá ní màtá kó tún lò déédé torí pé méjèèjì yẹn min ajmalil awsaf nínú ìròyìn tó dáa púpọ̀ ní kó tó lè máa ṣe nákàdù so ń bẹ nínú àwọn tí ẹ sí pé wọn àti ẹ̀fẹ́ tó bá tẹ̀sẹ̀ al-Imam al-Bukhari rahimahullah tí wọ́n ń ṣe nákàdù fún wọn tí wọ́n ń yàkàyàkà wọn gbé al-Imam al-Bukhari wọn àmá kéwòn ní al-Imam al-Bukhari ìsọkúsọ ni wọ́n sọ ní nínú tírà wọn wa hasha so ní tí mo lè fọ̀rọ̀ náà wí wọn ní ọ̀rọ̀ Abul Ala al-Ma'ari رحمه الله داني وقال الصها للشمس أنت خفية وقال الدجى للصبح لونك حائل كرا وصها إليتي ما لرنو لبو كوني بوياتي ما صفون ويبي ورن إما لريو سوى ما لباي so kóòrù gànjọ́ tó dúdú birimu kó máa sọ fún ìdájí kùtù tí mẹ́lẹ̀ ti máa kóòrò gàjọ́ tó dúdú kó máa wá sọ fún pé ìwọ ṣe wá dúdú báyìí irú ní ọ̀run ẹ̀dàkùn nínú irú àti iyọ̀ ìwọ ní ọ̀run yẹni pé aláìmọ̀ kan tí ń sọ pé àwọn onímọ̀ wọn àmọ́ nǹkan bẹ́ẹ̀ làwọn tí wọ́n máa àtàkì àwọn àfáà nílá eléyìí tí wọ́n rí tẹ́wọ́gbà lọ́wọ́ àlùmọ̀ nabi Muhammad sallallahu alaihi wasallam so nínú hadisi wọn máa ń bẹnu àtẹ́lù ní hadisi eléyìí tí wọ́n ní anabi sallam ó fẹ́ yẹn lọ́wọ́ Aisha lọ́mọ ọdún 6 ó sì wọlé tọ̀ lọ́mọ ọdún 9 kò sí tó burú mbẹ̀ àkọ́kọ́ náà wọ́n sọ pé hadith yẹn hadithu ahadin so ó wá lóríṣiríṣi turuq iná tariqu tó bá wá ní títí Hisham an Urwa ibn Zubair an Aisha so al-Imam az-Zuhri náà gbà wá an Urwa bákanáà an Urwa ibn Zubair radiyallahu anhu an Aisha radiyallahu anha ó tún wá ní tariqu al-A'mash عن إبراهيم عن الأسود عن عائشة رضي الله عنها so ṣùgbọ́n tó wọ́n ti gbogbo turuqu náà kò dé daraja mutawatir ahadu náà ni ahadu sì yọ hadisi kó níbi kó jẹ́ as-sahih
hadithun sahih ṣùgbọ́n tí ó yé wọn bẹ̀ wọ́n ní pé wọ́n wò pé ànábì ó sì wá fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án ànábì sallallahu yóò sì wá fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án léyìí tí ó sì ṣe tó burú ń bẹ̀ so wọ́n ní àwa ní kí ló dé tẹ̀fí ní kò ṣe kò ànábì kò lẹ́tọ̀ọ́ láti fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án wọ́n ní torí pé ìyànà wa Aisha under age ni wọ́n kò tí kí wọ́n á bí wọn pé kí ni ìtumọ̀ under age wọ́n ní ìtumọ̀ under age ni pé kéèyàn wà ní under the age of consent yẹn pé kò tí ì tó age of consent àwa bí wọn pé kí ni ìtumọ̀ age of consent gangan náà wọ́n ní ọjọ́ orí eléyìí tá a fọwọ́ sí tó fi sí buwọ́lù wípé ẹnìkan lọ́kùnrin àbí lóbìnrin ó ti ní kápá àti ní ìbálòpọ̀ wọ́n ní jẹ́ age of consent ẹni pé gbogbo ẹni tó bá wà ní under age yẹn kò lẹ́tọ̀ọ́ àti marry so tá a bá sì lọ wo historically nísìn age of consent tẹ́lẹ̀ ó jẹ́ nǹkan tó lò gan ìsì máa ń yàtọ̀ láàyè sáàyè lákòókò sákòókò kó bá lè yé wa ọ̀kan náà àwọn official US website National Library of Medicine wọ́n publish ọ̀rọ̀ kan nípa age of consent wọ́n ní in the year 1899 the age of sexual consent of some American jurisdiction was 9 and it has ranged from 7 to 21. Gbọ́mi wọ́n ní àwọn ìlú kẹlẹ́ Amẹ́ríkà ní ọdún 1899 that is 19th century lọ́dún 1899 age of consent nígbà náà mẹ́sàn-án ọmọdún mẹ́sàn-án obìnrin yẹn pé tóbìnrin bá ti tọ́ ọmọdún mẹ́sàn-án ó lè má rí ma pé 1899 tún súnmọ́ tòsí kò dàbí ọdún títà Nabi Muhammad sallam tó ti pẹ́ 7th century 7th sí 19th so wọ́n ní ó ti wá rẹ́ǹjì ó ti fìgbà kan wà láàrin 7 to 21 yẹn pé ó ti fìgbà kan wà ní 7 rí yẹ́sì pé tọ́mọ obìnrin bá ti tó 7 years old ó ti lè lọ́kọ yẹn pé òfin ti buwọ́lù pé eléyìí ti lágbára àti ṣégin àti níbàlòpọ̀ tí ó sì ní sí nǹkan kan tí ó ṣégin tí ó ṣe ọ̀rọ̀ tí yé báwọn nísìn so lápèjúwe ní tá fi mọ̀ pé yín máa ń yàtọ̀ láàyè sáàyè yín sì máa ń yàtọ̀ lákòókò sákòókò l'Amẹ́ríkà náà ní state kan tí wọ́n ń pè ní Delaware so lọ́dún 1974 age of consent nígbà náà is 7 19 ní òkè sí 18 1974 age of consent nígbà náà 7 years old tó bẹ́ẹ̀ bá ti pé 7 years old ó ti lágbára àti lọ́kọ ó ti lágbára àti níbàlòpọ̀ so kó tó wá di pé ń change the same year ní Amẹ́ríkà bákan náà ní Florida age of consent ní Florida nígbà náà is 10 years yẹn pé the same year the same country but different state lọ́dún kan náà ṣùgbọ́n nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n lórílẹ̀‐èdè kankan náà age of consent sì ń yàtọ̀ nílùú sí ìlú láfíní yìí máa ń yàtọ̀ nílùú sí ìlú lákòókò sákòókò ló jẹ́ pé ẹ lọ wo ìgbà ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì sallallahu alayhi wa sallam wọ́n ti fún ànábì ní Aisha radiyallahu anha láti gbà tó ti wà lọ́mọ ọdún 6 kọ́dà kìí sàn ànábì ló kọ́kọ́ tọrọ yẹn lọ́wọ́ Aisha bàtán lọ́wọ́ ànábì sallam tọrọ rẹ̀ Abubakar sọ fún wa pé ó sọ fún ànábì pé ya Rasulullah qad khatabaha al-Mut'im ibn Adiy libnihi al-Mut'im ibn Adiy ó ti sọ fún mi nípa pé ọmọ òun fẹ́ ṣe gíní yóò fẹ́ Aisha ọmọ rẹ̀ ní Jubair ibn al-Mut'im ibn Adiy Abubakar sì fọwọ́ sí ṣùgbọ́n gbà lẹ́yìn gbà tá Abubakar gba Islam ta tá nàbí wá sọ fún wípé òun ó fẹ́ Aisha kí sàn nàbí gẹ́gẹ́ ló tún sọ fún ya obìnrin kan bẹ táǹpì ní Khawlatu bintu Tha'lab wọn lọ bá nàbí Muhammad sallam lẹ́yìn ọdún kẹta tí yàrá Khadija kú pé ya Rasulullah ala tatazawwaj sọ nífẹ̀ẹ́ yàwó mẹ́ni ànábì wa ni mẹ́ni ó wá sọ fún ànábì pé in shi'ta bikran wa in shi'ta thayyiba tó bá wù ọ́ ọmọge ń bẹ tó lè fẹ́ tó bá sì wù ọ́ adélébọ̀ náà ń bẹ ànábì wa ni màá fẹ́ ọmọge tá lọ́mọge yẹn ó ní amma al-bikru fa bintu ahabbi khalqillahi ilayk tó bá jọ ọmọge ló fẹ́ mo mọ ọmọge tó lè fẹ́ òun ni ọmọ ẹrú Ọlọ́run ọba àríkíọlá tó nífẹ̀ẹ́ sí jù ní Abubakar Siddiq radiyallahu anhu Aisha ó rí pé òun ló múra yìí ta ló múra yìí yẹn wá obìnrin
òun gan ló bá lọ sí ọ̀dọ̀ Abubakar radiyallahu anhu ó bá Ummu Ruman àtú sọ fún Ummu Ruman ní òun nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n òun kọ́kọ́ fi tó Abubakar létí bàtà Abubakar wá gbọ́ òun ló wá sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé tọ́ Al-Mut'im ó ti ṣe khitba Aisha fún tani fún Jubayr ọmọ ọdún mélòó sì ni Aisha wọn gbà náà ọmọ ọdún 6 ká Ànábì tó ṣe khitba rẹ̀ ẹnìkan ti ṣe khitba rẹ̀ kalẹ̀ ló wá sọ fún Ànábì wípé ya Rasulullah da'ni astallu minhu salla ar-rafiqa fimi lakin fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gba Aisha lọ́wọ́ tani lọ́wọ́ Jubayr gbà tó padà lọ Abubakar ti mọ̀ wípé kò ní fẹ́fẹ́ Aisha fún ma rẹ̀ torí pé àwọn ti sigin wọ́n ti gbà Islam ní ìsìn ìgbà tó sì débẹ̀ lóòótọ́ ó bí wọ́n pé ọ̀dà kílẹ̀ rí sọ́sọ́rọ̀ Aisha sí ọmọ yóò fẹ́ àbí òfẹ́ mọ́ wọ́n ní nídìí ẹ̀mọ́ torí pé ti gbà Islam àyà ń pa mi lórí ọmọ mi kẹ́ má sọ ọmọ mi náà dẹnìkan tí ó máa tẹ̀lé Anabi Muhammad sallallahu alayhi wa sallam tí ó wà lóhun náà ní sin òòsà tí bàbá àtàwọn ń sìn wọn so náà fi padà fi fún Anabi sallam lọ́mọ ọdún 6 tó sì wà ń lé àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lẹ́yìn ọdún 7 míì ó jẹ́mọ́ Anabi ti kọ́kọ́ dúró fọ́dún mélòó tẹ́lẹ̀ ọdún 7 Anabi tó wá dúró fọ́dún ọdún mélòó míì ọdún 7 míì ó jẹ́ ọdún mélòó jẹ́ ọdún 6 láì níyàwó so lẹ́yìn ọdún 7 míì sallallahu alayhi wa sallam ló ṣe wá fẹ́ Aisha radiyallahu anha so torí náà age of consent máa ń yàtọ̀ lágbègbè ságbègbè nígbà sígbà àwọn àgbà tá Ànábì lu ayé táwọn ìyànà Aisha lu ayé ó ti pẹ́ gan ìyẹn tètè máa ń dàgbà ń gbà wọn tó pé tí stress bá pọ̀ ìyẹn tètè máa ń gbó ìyẹn tètè máa ń ní làákàyè tó fi hàn pé ìyẹn tètè máa ń ní làákàyè ńgbà náà lọ́wọ́ àwọn adarí ogun ńgbà náà Ànábì sallam ó ti fi ọmọ 17 years old jẹ commandant ogun pé kó darí ogun Usama ibn Zayd ọmọ kékeré ni láàrin 17 to 18 years ni ó sì fi jẹ adarí ogun pé ìwọ máa darí ogun so ọmọ 18 years ní àkókò tá a wà yìí òun wà bí títí ń fún tè sáwọn obìnrin ní láwọn òpópónà káàkiri ibi títí ń ṣòṣì títí ń ṣò tí ò máa tó fẹ́ fi ilé ayé rẹ̀ ṣe báyìí ṣùgbọ́n nígbà náà wọ́n ti máa tí wọ́n ń ṣe wọ́n ti ní làákàyè wọ́n ti lè darí ogun àwọn Abubakar mẹ́mbẹ́ àwọn Umaru mẹ́mbẹ́ gbogbo àwọn àgbàlagbà mẹ́mbẹ́ ó sì ṣe gẹ́ni ó sì já darí ẹmọ Usama lọ máa Zaid tí Ànábì fi jẹ adarí ogun lọ sí ogun Mu'tah nígbà tí tó yan Ja'far tó yan Abdullah bin Rawaha Zaid ó yan Zaid àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó yan tí Ja'far kú tí Zaid kú Abdullah bin Rawaha òun ló padà darí ogun so torí náà kò sí ní tó burú mẹ́ ní ẹ̀ma lọ ka in the age of consent so ìwé sì pọ̀ lóríṣiríṣi tí a lè kà fún age of consent tó fi mọ̀ pé historically age of consent ó kéré gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ṣùgbọ́n nísìn àwọn èèyàn ṣe gbogbo ẹ ti change ìwé kan bẹ ọkàn náà àwọn sexologist kọ philosopher professor emeritus ó ń jẹ́ Van Bullock ó kọ̀wé nípa age of consent tí ń ṣàlàyé àwọn iye ọjọ́ eré tó ṣe sí pé ọmọbìnrin ti ní kápá àti ní ìbálòpọ̀ wọ́n ní throughout history 7 years ọmọdún 7 ṣùgbọ́n nígbà tó yá in change gbogbo nǹkan ṣe gẹ́ni in change nísìn báyìí ní Nigeria age of consent is what 18 so kò sí tó burú ń bẹ̀ ní téèyàn ò bá má lè yàn ọ̀ma ní téèyàn ò bá sì má sí gbèsè àgbáyàn ṣùgbọ́n ọ̀ wá máa kíní kan ọ̀ sì ṣèwádìí ìjìnlẹ̀ wọ́n ń sáré sọ pé bóyá Imam Bukhari wọn àmá tí ń ṣe wọn àmá tí wọ́n ń ṣe ó dájú pé ọlọ́run máa ń tó ń ṣe tó pé tó bá jọ láìfi lójú tiwọn ni wọn à ní fi sínú tíra wọn ó tó bá jọ láìfi lójú tiwọn ayé máa ya hadith tí wọ́n lọ ha dànù iye hadith tí wọ́n ha kìí ṣe gbogbo ẹ̀ níbẹ̀ nínú tíra yẹn èyí tó dá wọn lójú pé eléyìí ó dá mi lójú pé ahadithun sihah òun ni wọ́n ṣẹ́kù sínú Sahihul Bukhari so láìsí pé wọn ò ní làákàyè yẹn bí kò sí láì fi ń bí àdísì yẹn lójú tí wọn ìwọ wá dé nísìn látàrí pé wò gbọ́ ọyé ìwọ wá ń wò wọn bí ẹni tí ó mọ nǹkan so ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n gbé gàárì kalẹ̀ ewúrẹ́ wá ń yọjú gàárì tí wọ́n máa ń dì lẹ́sìn lẹ́yìn so wọ́n á gbé kalẹ̀ báyìí ẹrù ẹṣin ni o ewúrẹ́ wá ń yọjú pé abẹ́fẹ́ gbèrú mi ni ìpọ́nrí bàbá rẹ̀ ní wọ́n rù yóò kàn lẹ́yìn
so ẹni tí ó ti tó nǹkan kan nínú mímọ̀ náà kóun náà máa yọnu sírú àwọn al-Imam al-Bukhari rahimahullah ẹ̀mẹ́ tí ń jẹ́ al-Imam al-Bukhari Abu Abdullah Muhammad ibn Ismail ibn Ibrahim ibn al-Mughira ibn Bardizbah al-Ju'fi al-Bukhari rahimahullah ọmọ kí ó tó bá fẹ́ kàńpá wọn tíra pọ̀ tó ti kàńpá wọn al-Imam ibn Hajar al-Asqalani rahimahullah wọ́n sọ nípa al-Imam Bukhari dáadáa lẹ́kùnrin nínú tíra wọn Fathul Bari mujalla tí wọ́n pè ní hadiyu sari muqaddimatu Fathil Bari wọ́n bí Fathul Bari wọ́n fi ṣe sharhu Sahihul Bukhari lọ́kà nípa ẹni tí ń jẹ́ al-Imam al-Bukhari wàgbà lọ́kà Siyaru A'lamin Nubala nípa ta ní jẹ́ al-Imam al-Bukhari lọ́kà tíra Sheikh al-Allama Muhammad Abu Shuhba yà pè ní Sayyidul Huffaz al-Muhaddisin ọ̀gá gbogbo àwọn huffaz ọ̀gá gbogbo àwọn al-muhaddisun wọn ni al-Imam al-Bukhari so wákà nínú ìròyìn tó gbajúmọ̀ tí wọ́n náà mọ̀ wọn ni bí al-Imam al-Bukhari tí wọ́n ti lọ sí Baghdad táwọn èèyàn ti ń dúró de wọn pé a sì gbìdánwò rẹ̀ ṣe bá ti máa ń gbòòrò nípa rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ló nílà káyì wọ́n ní ó há àwọn àhàdísì tó pọ̀ á gbìdánwò rẹ̀ tó bá dé wàtí al-Imam Bukhari dé Baghdad wọ́n lọ wá àwọn aládìsí tó pọ̀ bíi 10 wọ́n á fún aládìsí 10 àdìsí ọkọ̀ kan tán wá fún wọn wọ́n ti ṣe qalbu wọ́n ti change isnadi ọ̀tọ̀ ní isnadi tí wọ́n gbé fún wọ́n ti mú kọ̀ọ̀kan ó get àdìsí 10 títí ẹnìsìn ọ̀tọ̀ ní isnadi tí wọ́n gbé fún mọ́tún ọ̀tọ̀ ní isnadi tí wọ́n gbé fún 10 ìwọ́ládìsí 10 ó wá jẹ́yàn mélòó báwọn ó jẹ́yàn 10 àdìsí jẹ́ mélòó ọgọ́rùn àdísì 100 nígbà tí gbé al-Imam Bukhari jókòó wọn aláwọn fẹ́ bí ń bèèrè ẹni àkọ́kọ́ ka hadisi rẹ̀ ó kà láwọ̀kọ́ Imam Bukhari ní èmi ò gbọ́rọ̀ hadisi mú rí ó tún kẹlẹ̀ jèjì ó tún ní ìmà hadisi ó tún kẹlẹ̀ kẹta ní ìmà ó tún kẹlẹ̀ kẹrin ó ka 10 tán ẹni kejì náà ka 10 tiẹ̀ wọn láwọn ọmọ ẹni kẹta náà ka 10 tiẹ̀ ó láwọn ọmọ ẹni kẹrin ká ẹlẹ́ẹ̀kẹwàá tó fi dórí ẹlẹ́ẹ̀kẹwàá wọn náà ka wọn láwọn ọmọ àwọn èèyàn tí ń wò gbogbo àwọn èèyàn tí ń wò pé àbá yóò mọ kankan o àwọn tí wọ́n ní làákà inú wọn tí mọ̀ pé àbá yìí ti gẹ́ẹ̀tì skóòpù tá a lò ní tó wá yani lẹ́nu yányá gbàtà tí al-Imam Bukhari wá sọ̀rọ̀ wọ́n á kọjú sálà ọkọ̀ tó béèrè wọ́n á tó hadisi rẹ̀ from number 1 to 10 bó ṣe tó wọ́n á gbé síra wọ́n á change wọ́n á gbé ìsinádù tó yẹ kí ó wà níbẹ̀ ọkọ̀ kan wọ́n á segin wọ́n á tún tó fún gbogbo wọn bẹ́ẹ̀ yányá látòrí number 1 to 10 ìwà ọ̀rọ̀ wọn ni afágbà al-Hafiz ibn Hajar al-Asqalani tí wọ́n sọ tí wọ́n ni ma yu'jibu min hifdhihi lis-sahih wa innama yu'jibu min hifdhihi lil-khata'i ala tartibi ma al-qawl thumma radduhu li kulli matnin ila isnadihi in tó yani lẹ́nu kọ́ ni pé al-Imam al-Bukhari níbi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ in tó yani lẹ́nu kọ́ ni pé wọ́n ha hadisi tó pọ̀ tó jẹ́ hadisi tó fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n tó yani lẹ́nu ni pé bí wọ́n ti ṣe ka hadisi fún wọn hadisi 100 yẹn fún wọn tó sì jẹ́ sí pé mistake wọ́n dàrú àbí wọ́n tó lódì ní tó yani lẹ́nu pé wọ́n sì ha mọ́ mistake bẹ́ẹ̀ ọ̀gẹ́ tí wọ́n fẹ́ correct eléyìí wọ́n ka ìsinádù tó gbé sí hadisi tí ó yẹ kó gbé sí wọ́n ka ìsinádù yẹn wọ́n sì ka mọ́tún wọ́n ka ìsinádù yẹn wọ́n sì tó wọ́n ti bí wọ́n sì ka mistake yẹn afá wọ́n sì tún ṣe wọ́n sì tó ka mistake yẹn fún wọn wọ́n wá sí kíni wọ́n á ṣàtúnṣe náà làbá wọn fi ní ní tó yani lẹ́nu jù ni pé wọ́n ha mistake tí wọ́n kà fún wọn lẹ́ẹ̀kan ṣoṣo wọ́n sì wé ìsinádù kọ̀ọ̀kan fún mátínú tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó gẹ́ẹ̀tì ọ̀rọ̀ tó ha làwọn ẹni tí ń jẹ́ Imam Bukhari nù ẹnìkan wá dé lónìí yóò fẹnu yàkàyàkà kò sí láì fi ń bi pé Ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún 9 ni wọ́n sì jẹ́ tán ọjọ́ pé ọmọ ọdún 6 ni Ànábì ṣe àkùtù lọ́mọ ọdún 6 ó sì wà nílé bàbá rẹ̀ ṣùgbọ́n Ànábì fẹ́ ó súnmọ́ ó sì fẹ́ sílé rẹ̀ ní ọmọ ọdún 9. Assalamu alaikum.